mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ́bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí jójú tẹ fún òwà ọjọ́ ọ̀hún òní fọ́ etí tẹ fi ń gbọ́wọ́ ìtínà òní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ire ní gbogbo ìgbà lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wípé ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ yìí sẹ́yìn tẹ́ ti wà pẹ̀lú wa láti ọjọ́ tó ti pẹ́ a ní ẹ kú gbogbo ìgbà Elédùmarè yóò máa jẹ́ onídùúró oníkùlùkù wa ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ ta tó mọ́ wá sójú mọ́ máwòrán àtẹ́tì gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn kò wá yípadà o àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹ jáwọ́ kókó tí ń bẹ́ẹ̀ náà ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí ẹ lọ fọkàn yín balẹ̀ ó dá mi lójú pé láìpẹ́ yìí a yóò ṣẹ́gun àìsí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ náà ní ìdánilójú aṣáájú mi tòótọ́ ni Tinubu jẹ́ n ò sì lè bu ẹnu àtẹ́ lu Tinubu bó ṣe wúlẹ̀ kó mọ̀ ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó bá kù díẹ̀ káàtó tí ààrẹ Tinubu ń gbé ó ní mò ń bu ẹnu àtẹ́ lù Ali Ndume ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ látìgbà tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé Simon Ekpa ní wàhálà ti dínkù ní gbogbo ilẹ̀ Ìgbò olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí òun ló sọ èyí di mímọ̀ abẹnugan tuntun fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti lọ rí kí àwọn àgbààgbà tán jẹ̀ṣẹ́bì ní ìpínlẹ̀ náà nínú ètò ìṣèjọba Èkó láti tẹ́rí gbàdúrà lọ́wọ́ wọn níṣẹ̀lẹ̀ nígbẹ̀kẹ́ àwọn olólùfẹ́ Oríyọmí Hamzat lánàá òde yìí nígbà tí ẹkún ayọ̀ gbojú Oríyọmí fúnra lára rẹ̀ pẹ̀lú bí àwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkíni káàbọ̀ fún un ní iléeṣẹ́ rédíò àgídìgbò rẹ̀ àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram tún ti ṣe ìkọlù sí abúlé méjì ní ìjọba ìbílẹ̀ Chibok ní ìpínlẹ̀ Borno ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí dúkìá oríṣiríṣi tí ó bá ìṣẹ̀lẹ̀ náà rìn wàhálà ìfọ́n àti ìlú òbútú ti rúgbó jáde padà báyìí ènìyàn méjì ló fara gbọ́ta ìbọn nínú ìkọlù tó wáyé lánàá òde yìí láàrin ìlú méjèèjì ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ lọ rèé fọkàn yín balẹ̀ ó dá mi lójú pé láìpẹ́ yìí a yóò ṣẹ́gun àìsí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu olùfi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó fi sọ̀yà bẹ́ẹ̀ tó sì sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí dímọ̀ níbi ètò ìrántí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé àti fífi àmì ẹ̀yẹ dáwọn èèkàn lọ́lá èyí tó wáyé nílùú Àbújá lánàá òde yìí níbi tí ẹni tó jẹ́ aṣojú ààrẹ igbákejì ọmọ ogun ilẹ̀ yìí níbi tó jẹ́ ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nílẹ̀ yìí Benjamin Kalu tó ń sojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ibẹ̀ ló ti sọ dímọ̀ látẹnu ààrẹ wípé gbogbo akitiyan àti ọ̀nà à ń gbà láti lè jẹ́ kí ètò ààbò kó tún gbópọn sí ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ń sàn báyìí nínú ètò sì ti ń sọ ọ̀rọ̀ ìdánilójú pé láìpẹ́ yìí gbogbo ìṣòro tó ń kojú àìsí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní yóò di ohun ìgbàgbé tí ó sì di ohun àfisẹ́yìn tí eégún fi ń sọ gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé ó ní gbogbo ohun èlò tó lè mú kí ìjìjàgbara náà kó rọrùn fáwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní ìjọba àpapọ̀ yóò pèsè fún gbogbo wọn torí wípé tí wọn ò bá ní ohun ìsagbára níṣe ni à ń kàn yín gbàdo sí ẹ̀yìn gbà ó ní gbogbo tó lè mú kí ìtẹ̀síwájú kó bá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ààrẹ ti ń sọ́nà rẹ̀ báyìí nílẹ̀ tó ti ní gbogbo ohun ìmáyédẹrùn gbígbé ìgbé ayé àlàáfíà àti ayé ìrọ̀rùn fáwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní ó jẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lógún tó sì ti ń ṣe é ní gudugudu méje tó ń ti yàyà mẹ́fà báyìí ààrẹ kò ṣàì lu gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ́gọ̀ọ́ ẹnu lórí akitiyan wọn kí ètò ààbò kó lè tètè padà sí orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò tó ti lu àwọn tó ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí wọn lélẹ̀ fún orílẹ̀-èdè yìí látàrí ìkọlù tó ń wáyé ìyún àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ti jáde láyé ó ní bá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ jẹ́rìí àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ìyún àwọn agbésùmọ̀mí tá a sì fẹ́ fi àlàáfíà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kí ètò ààbò tó péye kó sì tún lè wà
a gbọ́dọ̀ jẹ́ akínkanjú lẹ́nu iṣẹ́ tá a yàn láàyò ó ní lílo agbára wa láti fi lè gbógun ti àwọn èèyàn burúkú yìí bákan náà lílo ọgbọ́n àtinúdá èyí tá a lè lò láti fi lè ṣẹ́gun àwọn agbésùmọ̀mí nígbẹ̀yìngbẹ̀yìn níṣẹ́ náà fi àmì ẹ̀yẹ dáwọn akínkanjú nínú iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà fi dá wọn lọ́lá lórí iṣẹ́ gudugudu méje tó ń ti yàyà mẹ́fà èyí tá ti ṣe tá sì sọ dímọ̀ pé láìpẹ́ yìí o àwọn yóò jẹ́rìí gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà. Aṣáájú mi tòótọ́ ni Bọ́lá Ahmed Tinubu jẹ́ o ìṣìlẹ̀ bu ẹnu àtẹ́lù bí ti ń wù kó mọ àwọn tí mo lè bẹnu àtẹ́lù ó ní àwọn ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá gbé. Ali Ndume olóṣọ èyí di mímọ̀. Ali Ndume tó jẹ́ sẹ́nítọ̀ láti gúúsù ìpínlẹ̀ Borno òun ló mà ti sọ ọ̀rọ̀ yìí lédè lórí Channel Television lánàá òde yìí lásìkò tí wọ́n ń ṣe ètò kan èyí tó pè ní Politics Today pẹ̀lú Ṣeun Ọ̀kínbalóyè níbi tí Ṣeun Ọ̀kínbalóyè tó ti fi ẹ̀sùn kan Ali Ndume pé ṣé bó tiẹ̀ máa ń pẹnu àtẹ́lu gbogbo ìgbésẹ̀ àti ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe oníṣùgbọ́n sí ìyàlẹ́nu mi mo mà rí fọ́nrán kan nínú fọ́tò èyí tẹ́yìn méjì tẹ́tí ń bu ẹ̀rín sí ẹ̀kẹ́ ara yín ó ní kí ni ntí eléyìí bá dé nígbà tí Ali Ndume tí ó mọ̀ ṣe àlàyé ó ní má kó bọ̀wọ̀bọ̀wọ̀ bọ̀ mí lọ́wọ́ o aṣáájú mi tòótọ́ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ mùsùlùmí rí àgbàfín torí wípé òun náà mọ pàtàkì àwọn aṣíwájú ó ní òun ò kórìíra ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ lòun ò bu ẹnu àtẹ́lu Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó bá kù díẹ̀ káàtó èyí tí ààrẹ bá ń gbé ó ní òun bu ẹnu àtẹ́lu ó ní tó sì fi ṣe eléyìí ó náà ní kí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè kó lè bá orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Ṣeun Ọ̀kínbalóyè tí ó sì ń tẹ́tí sí ọ̀rọ̀ tí Ali Ndume ń sọ níṣẹ́ ló tún tàkòtò ìbéèrè sí wípé ó dáa ṣe tó ń sọ ní ìsìn ni pé òun bẹ̀rù ká tún má fi ọwọ́ sí júwèé lé fún ọ bíi ti àtẹ̀yìnwá ìgbà tí Ali Ndume yóò tún fèsì ó ní òun kò bẹ̀rù ìfọwọ́sí júwèé lé fún ni o ó ní tó mọ̀ ní wípé aṣíwájú tòótọ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóun bá sì ti ń sọ ọ̀rọ̀ burúkú nípa rẹ̀ níṣẹ́ ni òun fi àyè sílẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò nínú ètò ti dárúkọ Bọ̀dé George pé ó ti fẹ́ máa lo ọ̀nà yìí láti fi lè wọlé sí àwọn lára èyí ló sì fà á tó fi jẹ́ pé òun gbọ́dọ̀ fọra àwọn mọ́ pé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé ó lòun tako ààrẹ gangan fúnra lára rẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó sì lè ní ìtẹ̀síwájú rere òun náà ní gbogbo ìgbésẹ̀ ọ̀hún fídíò náà rèé ẹja fún yín kó máa jẹ́rìí máa jẹ́ mi nìṣó. But I mean, in all of what has been projected by the president, and I know that you're a very strong critic of this president, whom you are. I mean, interestingly, I saw you all smiles when you met him at the on Friday at the mosque. Don't start this. I'm not a strong critic of Mr. President. Don't give me that name, please. But you criticize policies that you don't like of this government. I'm not criticizing the president. I'm criticizing policies. You are supposed to know that English better than myself. You're a critic of the government, but not a strong one. That is what you're saying. No. I'm not critic of the government. It's our government. I can see Oga Bode just there. You are trying to give him an opportunity to hit us. He's from the PDP. With all due respect, sir. Senator, my question right here is that I see you were all smiles with the president. Perhaps there was something that the president told you. Maybe since you said you have not seen him in a long time, did he tell you, Ali, the notorious Ali, was that what he was telling you? I was trying to read the lips in that picture. But No. President is my man. President is one of my mentors. He only said that you are not coming to the villa. Why? I say, Oga, he didn't ask me to come. He said, you can come tonight. I said, no. And then he said that he's attending our daughter's wedding because I gave out my daughter that day on a wedding, even though it coincided with the Nigerian Army Remembrance Day. So after the ceremony, I was expecting him to leave. Then we'll do the wedding, where I'm the one that is going to give out the daughter. He says he's not going anywhere. He's going to attend the wedding. And that was what actually happened. And see, Sheung, all my critics, I don't criticize my elders. Oga Bode George there is a retired general. I am a son of a soldier too. We know, like in the barrack, we respect our elders. We respect our seniors.
Tinubu is my senior. I respect him, but I disagree with him in some cases. In order, hoping for us to agree for the better of Nigeria, but he is surrounded. I don't want to use another word that will cause me suspension, but he is surrounded by. You should not be afraid of suspension. You've been suspended time and time again. I'm not afraid of suspension, but all I'm saying is, even you now, you are saying that I'm criticizing Tinubu. I've never criticized Tinubu. I will never criticize Tinubu, but I will criticize the policies. I criticize policies of Buhari. I'm closer to Tinubu than Buhari, but I káàbọ̀ padà. Láti ìgbà tí wọ́n ti gbé Simon Ekpa nílẹ̀ ni wàhálà ti ń dínkù ní gbogbo ilẹ̀ Ìgbò báyìí. Olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ló sọ èyí di mímọ̀. Ọ̀gágun Christopher Musa tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ló mà ti ṣe èyí ní àlàyé. Ó ní pẹ̀lú iṣẹ́ takuntakun èyí tí Operation Ndoka tí àwọn jọ ń ṣe papọ̀ ó ti mú kí àlàáfíà kó túbọ̀ máa jọba sí i ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún. Tẹ́ ẹ̀ bá gbàgbé níṣẹ́ ni wọ́n fi páńpẹ́ òfin gbé Simon Ekpa ní inú oṣù kọkànlá ọdún tá a lò sẹ́yìn yìí, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan pé ó ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí tí wọ́n da gbogbo ilẹ̀ Ìgbò náà láàmú. Christopher Musa ó ní ó ti wá sí ní àlàyé pé látìgbà tán ti fi páńpẹ́ òfin gbé níṣẹ́ ni ohun gbogbo ti ń padà bọ̀ sípò ní gbogbo ilẹ̀ Ìgbò. Ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ègbè fún àbá ètò ìṣúná tọdún 2025 lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ tá ń rí sí ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ èyàn ní Àbújá. Ó tẹ̀síwájú pé ẹ̀yin náà já ti bí lẹ́bẹ̀ káfí mọ́lẹ̀lẹ̀jẹ̀ sẹ́mọ ìkéde kónílé-ó-gbélé tọlọ́jọ́ ajé Monday tí wọ́n máa ń ṣe ètò pè ní sítàtò olómà tí ń dínkù báyìí tó ní kúlùkù wọ́n sì ti ń padà sẹ́nu iṣẹ́ wọn ní gbogbo ọjọ́ ajé Monday. Ó ní bẹ́ẹ̀ làwọn ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Ìgbò láti lè jẹ́ kí àwọn jọ ní àtìlẹ́yìn fúnra wọn kí ètò ààbò tún lè máa tẹ̀síwájú nínú gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún. Christopher Musa tẹ̀síwájú pé lóòótọ́ àti lódodo iṣẹ́ tó wà nílẹ̀ yìí kì í ṣeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí nìkan, torí pé àwọn ò lè dá ṣe láì ní àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ àwọn olùgbé gbogbo ìpínlẹ̀ tí àlàáfíà kò ti sí yìí. Ó ní a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ pẹ̀lú bá ṣe ń fún àwọn ní ìròyìn èyí tó bá ojú àsìkò mu tó sì pojú owó látàrí bí wọ́n ṣe ń gbógun ti àwọn ènìyàn burúkú tí wọ́n da omi àlàáfíà ibẹ̀ náà láàmú. Ó ní fífi páńpẹ́ òfin gbé Simon Ekpa yìí ìtẹ̀síwájú àti oríire ńlá òun ló jẹ́ fún àṣeyọrí àwọn ọmọ ogun ilẹ̀ yìí, torí wípé ètò ààbò ó ti ń tẹ̀síwájú ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún. Abẹnugan tuntun fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó òun ló ti lọ rèé kí àwọn àgbààgbà tá ń jẹ̀sẹ́bì nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Èkó báyìí. Ó sì ní kí ó sì tẹ́rí gba àdúrà lọ́wọ́ àwọn ènìyàn náà. Abẹnugan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìbúra wọlé fún Mojísọ́lá Miranda èyí tí ó gba ipò lọ́wọ́ Mudasiru Obasa tí wọ́n fi ọwọ́ òsì júwe ilé fún kúrò lórí àlééfà ọ̀hún. Ó ní ó ti lọ ṣe bẹ́ẹ̀ bá gbogbo àwọn àgbààgbà tá ń jẹ̀sẹ́bì ní pàtàkì jùlọ àwọn olùdámọ̀ràn àti alámọ̀ràn fún ètò gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀hún èyí tó pè wọ́n ní Governor Advisory Council, níbi tí ó ti lọ rí bá wọn ní Marina tí ń ṣe iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Mojísọ́lá ló lọ rí kí àwọn ènìyàn náà tó sì lọ ṣe àlàyé fún wọn lórí bí gbogbo ọ̀rọ̀ bí ó ṣe jẹ́, bí iṣu ṣe kú, bí ọ̀bẹ sì ṣe bẹ́ẹ̀ bó ṣe bẹ́ ní gbogbo ìlànà èyí tí wọ́n tẹ̀lé. Ó wá ní kí wọ́n gba àdúrà fún òun náà o kó má bàa sí ẹsẹ̀ gbé kó má sì ṣìṣe lásìkò tí òun gorí àléfà gẹ́gẹ́ bí abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ Èkó. Fídíò náà rèé ẹ̀já fún yín wò. About what happened at the House of Assembly yesterday, to seek their blessing, and which we have gotten. Thank you so very Ẹ tún káàbọ̀ padà, ìròyìn ń tẹ̀ síwájú báyìí. Níṣe ni ẹ̀rín gbẹ̀kẹ́ àwọn olólùfẹ́ Oríyọmí Hamzat lánàá òde yìí nígbà
tẹ́kùn ayọ̀ gba ojú Oríyọmí fúnra lára rẹ̀ pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ bó ṣe rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń kí káàbọ̀ padà sí iléeṣẹ́ Àgídìgbò nílùú Ìbàdàn lánàá òde yìí. Gẹ́gẹ́ bá ṣe ti mú ìròyìn náà wá fún wa níbi ọjọ́ mélòó kan sẹ́yìn nínú èyí tí Oríyọmí Hamzat olórí tẹ́lẹ̀ láàfin Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ olórí Ìsílẹ̀kùnọlá Naomi tó fi mọ́ ẹni tó ní ilé ìwé Islamic High School tó wà ní Báṣọ̀run ní ìlú Ìbàdàn bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe bẹ́ẹ̀ wọ́n sì gba béèlì wọn kúrò ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n mú gbogbo àwọn àdéhùn béèlì náà tí wọ́n ṣe kòǹgẹ́ rẹ̀ nílùú ìta ti mú ìròyìn wá pé ilé ẹjọ́ gíga ti bẹ̀ nílùú Ìbàdàn wọn ló fi ààyè béèlì wọn sílẹ̀ nílùú ètò ní kí ẹnì kọ̀ọ̀kan wọn kán lọ́ọ́ rí tọ́jú mílíọ̀nù 10 náírà èyí tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe kòǹgẹ́ gbogbo àlàkalẹ̀ ètò gbígba béèlì wọn ọ̀hún nígbà tí Oríyọmí Hamzat ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò Àgídìgbò èyí tó wà ní òpópónà Ọ̀jọ́ nílùú Ìbàdàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dá a sílẹ̀ báyìí nígbà tó padà sí iléeṣẹ́ ọ̀hún ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn tó jẹ́ olólùfẹ́ Oríyọmí Hamzat ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fi tìlù tìfọn tán fi pàdé Oríyọmí Hamzat ọ̀hún nígbà tí inú wọn dùn lásìkò tí Oríyọmí Hamzat tó gba ẹ̀rọ ìsọ̀rọ̀ báyìí láti kí gbogbo àwọn ènìyàn kí ó dúpẹ́ lọ́wọ́ wọn níṣe ni Oríyọmí Hamzat ló bú sẹ́kún gbagada tínú àwọn èèyàn sì dùn pé àdúpẹ́ wípé bàbá náà ṣe bẹ́ẹ̀ ó ń sun ẹkún ayọ̀. Oríyọmí ní àsìkò tó ń wà yìí òun gbọ́dọ̀ wà ní ìdákẹ́jẹ́jẹ́ ni o ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn àti olólùfẹ́ tán ṣe àtìlẹ́yìn fún òun tán dúró gbọ́ngbọ́ngbọ́n tí òun ní ẹ̀yìn lásìkò tó ń wà nínú ìṣòro ọ̀hún. ẹ já wo fídíò náà kó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Oríyọmí dé. Àsìkò tí mo wà yìí àsìkò ìdákẹ́jẹ́jẹ́ ni. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ wá lọ. Àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram tún ti ṣe ìkọlù sí abúlé méjì ní ìjọba ìbílẹ̀ Chibok ní ìpínlẹ̀ Borno. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí dúkìá olówó iyebíye tí ó bàjẹ́ látàrí ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn olùgbé abúlé tí wọ́n pè ní Tìsíkàkùr ní ìjọba ìbílẹ̀ Chibok ọ̀hún ni wọ́n sì ṣe ní àlàyé wípé ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday ní nǹkan bí dédé agogo 2 ọ̀sán ó ní àwọn ikọ̀ Boko Haram náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní takùtakù tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níbẹ̀ náà tó ti ń dáná sun ilé ìjọsìn àti ilé ìgbé nínú ìtàn ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn ló bàjẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ènìyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbà tí wọ́n tún tẹ̀síwájú nínú àlàyé wọn ní abúlé kan tó pè ní Zilangi ní ọjọ́ ajé Monday ó ní èyí tó bẹ̀rẹ̀ ní nǹkan bí dédé agogo 11 alẹ́ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù náà títí di aago 4 ìdájí ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe àná òde yìí nígbà tí wọ́n ṣe ní àlàyé wọn ní bí wọ́n ṣe dé abúlé Zilangi yìí tí ń ṣe ìjọba ìbílẹ̀ Chibok ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn náà ní kíkankíkan èyí tí wọ́n fi pe gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán wà nítòsí táwọn náà sì pa kìtìmọ́lẹ̀ tán lọ́ọ́ rí kojú àwọn ikọ̀ Boko Haram wọ́n sọ di mímọ̀ wípé wọ́n yin ìbọn náà láàrin ara wọn láàrin agogo 11 alẹ́ títí di aago 4 ìdájí ọjọ́ kejì nínú èyí tí wọ́n ní ọgọ́rọ̀ ẹ̀mí wọn ló bá ìṣẹ̀lẹ̀ náà tó bá a lọ tí àwọn kò sì tí lè sọ iye òǹkà àwọn ènìyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti wà nílẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ lọ́dún 2014 ó náà ní àwọn ikọ̀ Boko Haram náà ó ní wọ́n ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ Chibok ní ilé ìwé tó wà níbẹ̀ nínú èyí tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lé ní 300 ní ọdún náà lọ́hùn-ún kó tó di wípé ọ̀gọ̀rọ̀ wọ́n rí ìtúsílẹ̀ gbà ṣùgbọ́n tí ọ̀pọ̀ náà tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ táwọn wà ní àtìmọ́lé wọn wàyí ò tẹ́ ẹ̀ bá sì gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ó ní ìròyìn náà jáde wípé àwọn agbésùmọ̀mí wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ èyí tí wọn kò dín ní 40 ní ìjọba ìbílẹ̀ Bagakukawa ní ìpínlẹ̀ Borno ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn àgbẹ̀ ọ̀hún ó ní àwọn agbésùmọ̀mí náà ká mọ́nú oko wọn tó sì ṣínà ìbọn fún wọn
ẹ̀sùn tó fi kan àwọn àgbẹ̀ náà ni wípé wọ́n ń tú àṣírí àwọn fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí pẹ̀lú báwọn tó ṣe yọ̀ǹda ilé oko náà pé kí wọ́n máa fi dáko níṣẹ́ náà tún gbàbọ̀dè fún àwọn tó ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ èyí tí òǹkà wọn tó jẹ́ 40 ní ìpínlẹ̀ ọ̀hún. Wáyé o ìjọba ìpínlẹ̀ Borno òní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ kóró ojú sí ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n sì ti banújẹ́ lórí ìkọlù tí ikọ̀ Boko Haram èyí tí wọ́n ṣe láàrin ọjọ́ méjì síra wọn tó fi gbẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn nínú ìtọ́tún dádún sun ọ̀pọ̀lọpọ̀ ilé àti ilé ìjọsìn ní ìpínlẹ̀ náà. Wàhálà ìfọ́n àti ìlò òbútú ti rúgbó jáde báyìí o ènìyàn 2 ló fara gbọ́ta ìbọn nínú ìkọlù tó wáyé lánàá òde yìí gẹ́gẹ́ bí ó ṣe ti wà nílẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ pẹ̀lú ìkọlù tí ń bẹ láàrin ìlú Ìfọ̀n àti Ìlobù ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí ìlú méjèèjì bí wọn kò ṣe fi ara rọ látàrí ìjà ilẹ̀ tí wọ́n ń jà ní àti ọdún tó ti pẹ́. Lánàá òde yìí ó ní ìjà míì tún rúgbó jáde pẹ̀lú bí wọ́n ti sọ dímọ̀ pé ní Ìfọ̀n ìjọba ìbílẹ̀ Òròlú ní agbègbè Apípọn Róró ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bí àwọn ènìyàn 2 nínú ìlú ọ̀hún bó ṣe fi ara gba ọta ìbọn tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye tí wọ́n bàjẹ́ ní ìlú méjèèjì ọ̀hún. Nínú àlàyé tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ Ìfọ̀n Òròlú Progressive Union Board of Trustees èyún Jídé Akínyọ̀ọ́yè tó ṣe ó sọ dímọ̀ wípé àwọn kan dédé gbọ́ ariwo ìbọn ní agbègbè tí wọ́n pè ní Odò Òjé àti Golden Gate ìyún ní Ìfọ̀n Òròlú tó sì jẹ́ wípé gbogbo àwọn ènìyàn tí àwọn agbébọn láti ìlú Ìlobù ó ní wọ́n ṣe ìkọlù náà sí àwọn ní ìlú Ìfọ̀n àwọn tó sì ṣe ènìyàn 2 tí wọ́n ṣe wọ́n léṣe látàrí ọta ìbọn èyí tó gba ara àwọn méjèèjì tó gbà á kọjá àmọ́sá ẹni tó jẹ́ ọ̀tún jagun nílùú Ìlobù náà Lékè Ògúnṣọlá oníkòsàìsọ àlàyé tiẹ̀ ó sọ dímọ̀ wípé àwọn ènìyàn ní ìlú Ìfọ̀n ó ní wọ́n kọ́kọ́ wá kó ogun jà àwọn nílùú Ìlobù pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn tó sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn náà ní takòtakò nínú ètò mú kí àwọn olùgbé Ìlobù náà táwọn náà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn ní ìlú Ìfọ̀n ọ̀hún ètò tó fi di yánpọnyánrin ìlú Lékè Ògúnṣọlá ó tẹ̀síwájú wípé ẹni tó jẹ́ Olúfọ̀n tìlú Ìfọ̀n ó ní ó ti ṣe bẹ́ẹ̀ dún ìkòkò mọ́ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìpàdé kan èyí táwọn ṣe ní ọjọ́ Ajé Monday ní ọjọ́ Ajé Monday tó lọ yìí nínú ètò ti dúnkòkò mọ́ pé àwọn yóò gbà nílùú Ìlobù èyí táwọn sì padà wá rí èsì ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ kejì èyí tí ń ṣe àná ọjọ́ 14 inú oṣù kínní ọdún 2025 tá a wà yìí wàyí o wọ́n ti wá ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lábẹ́ aláṣẹ àti olùdarí ọmọ sẹ́nitọ́ Adémọ́lá Adélékè wípé kó tètè pa kìtìmọ́lẹ̀ láti pinwọ́ wàhálà àti làásìgbò tó ń lọ ní ìlú méjèèjì náà báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyàn wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú àìbínú Elédùmarè yóò máa fi ìfẹ́ hàn ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà táàtù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wà yìí orúkọ mi ò ní yí padà láíláí àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.